Sí ìwọ Àlàdé ọ̀rẹ́ mi, inú mi dùn nígbà tí mo rí lẹ́tà rẹ wípé ìwọ ni olórí ọ̀dọ́ tuntun lábúlé wa. Wò ó, iṣẹ́ ńlá ń bẹ fún ọ láti ṣe o. Ìgbà tí mo wo eré àgbéléwò Ṣaworoidẹ àti Agogo Ìwọ̀ ni ó yé mi yéké pé kí èèyàn jẹ́ ọ̀dọ́ kọjá ká máa mẹ́mu kiri lábẹ́ igi ọdán àti nídìí ayò ọlọ́pọ́n. Mo sì mọ̀ pé ọ̀fàlẹ̀ ni ọ́. N ò kúkú mọ bó ṣe yẹ kí akúṣẹ̀ bíi tìrẹ tún fẹ́ràn obìnrin tó báhun. Wò ó, ìwọ gẹ́gẹ́ bí olórí ọ̀dọ́ ní láti kó àwọn ọ̀dọ́ sòdí, kí ẹ sì máa béèrè ìbéèrè tó tọ́ lọ́wọ́ àwọn aṣojú abúlé wa nílé ìjọba. Ẹ rí i dájú wípé ìlú kò yan ẹni tí kò gbé ìbò sílé ìgbìmọ̀ aṣòfin o. Bí bẹ́ẹ̀ kọ́, wọn yóò fi re ìlú wa ṣàpínlé l'Àbújá ni o. Ẹ̀yin ọ̀dọ́ náà gbọ́dọ̀ kọjú mọ́ iṣẹ́ tiyín lóòótọ́ kí ẹnu yín lè tó ọ̀rọ̀. Ó dàbí èébó kan tí Pẹ̀niẹ́là ọ̀rẹ́ mi máa ń fọ̀ nìbàdàn ni. Á ní wípé "He who will come to equity must come with clean hand." Ìtumọ̀ rẹ̀ ni pé ẹni tí yóò bá wọlé equity, ó ní láti fọ ọwọ́ rẹ̀ kó mọ́ tónítóní. Mo kàn ní kí n kí ọ ni. Tèmi ni tìrẹ ní tòótọ́, Ògìdìolú.